sí neighboring country kan ṣe mọ̀ tóyìn bá dẹ̀ ti ń yọ then ó lè máa padà bọ̀ ọ̀pẹ́ ò by then wàhálà ọmọ náà gan ò ní jẹ́ kó tiẹ̀ sọ pé òun fẹ́ ṣe wàhálà kankan ṣe ti gbọ́. òun ló mọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. kí ló ṣe. ó dà pé irun kan kó sí mi lójú mo dẹ̀ rò pé ó máa lọ bọ̀ tó ṣáà. bẹ́ẹ̀ Gina báwo ó ń bọ̀ náà. èèyàn máa wọ́n o ayé yìí máa le o by the way kí ló wá ṣe bí báyìí o àti pé ta lójú ìwé ìbàyìí fún ẹ. àwọn wọ́n ta aṣọ fún. bẹ́ẹ̀ni sáhùn bẹ́ẹ̀ni wọ́n ṣì sáhùn ọjà orí burúkú wo ló ń tà kiri ọjà orí wo ló ń tà káàkiri aṣẹ́wó sọ́jà ló wá tà ń bí báyìí tó wọ skimpy tó ṣí gbogbo àyà sílẹ̀ nítorí mi ò lè wọ skimpy àbí tí wọ́n tó fọ́ pa ẹ́ lára tó tẹ̀ fẹ́nu kóra yín lẹ́nu tí gbogbo àwọn náà dìde tó rọjú hàn ṣáṣọ náà ló wá tà ẹ́. Gina bó ṣe máa fẹ́ lè fọ́kù ẹ̀. adẹ́gbẹ́nu sọ̀hún àṣírí ẹ̀ ti tú aṣẹ́wó lélẹ́bọ̀lò oníṣekúṣe ọmọ Ghana àfikọ́ yòókù sábẹ́ aṣọ àṣírí yìí ti tú àtẹ̀yìn náà bọ̀dà aṣẹ́wó oníṣekúṣe àdèwí tán tó fẹ́ ṣe orí burúkú tó fẹ́ ṣe ìrànìyàn náà lọ́wọ́ abèrè òsàkó ń bọ̀ òsàkó fẹ́ wà mo ní láti take permission tó ara ọkọ mi tó lẹ́ni kí n kó wọlé ńjọ́ kìíní àná sí sókàtẹ̀ náà kó wọlé náà tójú ọmọ arínà lélẹ̀. Adémídòyìn ìwọ ló ráyè tó ń dà lóhùn tó bá sọ pé à ń fẹ́ra wa náà nìyẹn kó filẹ̀. ẹ má sọ bẹ́ẹ̀ torí ọ̀lẹ́ má kó bá mi. ó ṣe ń sọ̀rọ̀ ni ó ṣe ń sọ̀rọ̀ ni ìwọ gbádùn sọ̀hún wọ́n ní ti sòótọ́ fún mi pé ọ̀rẹ́ ẹ ló kó o tí mo fẹ́ sìn yìí o aṣẹ́wó ti jẹ́wọ́ sìn nígbà wọn ló fọmọ adẹ̀rọ̀ ojú kẹ̀kọ́ ọ̀bọ̀ tẹ́lẹ̀ ọ̀bọ̀ ẹ̀ tó ń pọ́n ẹ̀kọ́ ẹ̀ kéré irú ẹ̀ ló ń sọ nínú gbogbo tó wà nílẹ̀ ìṣèlú ẹ̀ ló ń sọ. but kí ni kò tó ṣe nǹkan tí mo wọ́n sí tó ń pè mí láṣẹ́wó àbí kí ni tí mo gbọ́ ẹjọ́ àbòsí sáyé wá rò fún wọn lé báyìí sìn. pé mi fọ́kù ẹ àbí mo fẹ́ máa fọ́kù ẹ kí ni fẹ́ fọ́kù ẹ ṣe àbí ẹgbà mí ni èmi wá rojú àbòsí àbí ọkọ wa ó fi ẹnu ara ẹ̀ sọ wípé òun fẹ́ àbí tí ẹ di ògùn gbà tó sọ. ẹ máa wo ṣebí torí nǹkan tí wọ́n fúnra rẹ̀ insinuate tí wọ́n ní bàbá yẹn náà ṣe sọ pé òkè bóyá ó fẹ́ máa pull legs àgbẹ̀ kí ni fẹ́ torí Ọlọ́run kí ni fẹ́ fọkọ ẹ ṣe. èmi ń rorú ẹ̀ sí ẹ òkè ó ń pull legs mi nítorí rárá lèmi àbí mo ń rorú ẹ̀ sí ẹ ṣé ìgbà tí wọ́n múra báyìí lọ sí ilé ọkọ ọ̀rẹ́ ẹ ó wá ní nǹkan kan ò pa yín pọ̀. ìtorí àwọn ẹ̀ṣẹ̀ mọ̀ ara mi o ní mi ìṣiṣẹ́ kí kankan nu yín mọ ilé ẹ̀ o ìtorí àmì ìṣiṣẹ́ kí kankan nu yín kó mọ ilé ẹ̀ o. ìtumọ̀ ìtumọ̀ yẹn Gina à ń jẹ́ ìkúrú kó tán láwọ̀ ìwọ tún gbọ́wọ́ ẹ̀ sí. jẹ́ kó tó máa gbọ́n sí dáadáa ọkọ̀ òṣìwọ́ ṣé láfi tán yẹn tó ibi kí yẹn wọ́n ṣọ́ra oṣù ni. ìwọ náà ṣàmù nǹkan tí mo ṣe pé mo taṣọ ṣé ìwọ tó ẹni tó fẹ́ taṣọ fún yàn kò ní wọṣọ pé káwọn tẹ̀ rí lára pé wọ́n máa láìkì ti ààrẹ kó tó lè bèrè pé ṣe onírẹ̀. olùgbèjà ní bàbá olùgbèjà ní yọ ṣé ní kékeré lọ́rọ̀ títí. sórí ìwọ by the time I am done with you you regret ever coming in contact with me. kí ló bá ṣe fún ìwé ìwọ má jà lóhùn wọ sórí tí ó bá bí ọkọ ẹyẹ kò tó lè ṣe sí ó lè ní sórí rẹ ó lè ṣe ibùkún wọ sórí ọkọ ẹ tó kọ́ bá fẹ́ wàlẹ̀ tó bá fọmọ àlè ni ẹ. kí ó tó ń pariwo tó yìí every time tí nǹkan bá ṣẹlẹ̀ nílé tó yẹ kó máa bá wọn pẹ̀tù sí wàá tún máa pariwo bí kó lè dìjà kó dógun wo ìwọ náà ṣé nǹkan tí ìwọ náà wọ iṣu dà lọ sílé ọkọ lọkọ. gbogbo ilẹ̀ mọ̀kan tí mò ń tà náà ṣé ìwọ ẹni tó bá fi ra nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní nǹkan tí wọ́n fúnra rẹ̀ tó wọ̀. kúrò náà kì í wọlé ní ọkọ. ilé olùrùn ló tó yọ lọ́wọ́ láti àárọ̀ ṣe mí lóko owó ẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ táìmì níbo ló ti ń bọ̀. ṣebí nǹkan tó yẹ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi nìyẹn kó tó máa gbọ́mọ mi àti
àti bí iṣẹ́ mo ti ń bọ̀ iṣẹ́ dẹ̀ ló fà á tó fi pẹ́ kí n tó dé ó mọ̀ pé mi ò lè dáṣẹ́ dáhùn ọmọ tó wà lọ́dọ̀ mi I have to see to the files mo láti scrutinize input the data analyse it pile of files èmi nìkan in fact ìwọ gan ló fà tí mo fi tètè dé if not ibi iṣẹ́ ni ìbá sùn. ọba má dé kí ló wálé fún kí ló wálé fún bàbá má dé ṣé ìwọ ló máa kọ́ ní company láyé yìí. look at please mind the way you talk please má yẹ kí n yàwé pẹ̀lú ẹ̀ because bẹ̀rù ọlọ́run kókó rẹ̀ appreciate nǹkan tí mo ṣe fún ẹ mo fi orí mi lakú lọ látàná nítorí ẹ̀ kẹ́fà lè jẹ́ you are telling me rubbish. fúntani ìwọ wọn lọ bọ ìdákùlọ fúntani èmi kọ ọkùnrin tó kọkùnrin lọ bọ ìdákùlọ fún èmi kọ ṣé wọ ṣé mi ló go títí kọ fún ẹ. tó bá ṣọ́ rẹ máa ń yọ̀ṣẹ̀ tiẹ̀ á yọ̀rọ̀ wọn lulẹ̀ yìí kí ni ẹ ta ni ẹ tí mi ò lè nà máa ń discipline ẹ. You don't want to do that. Why would I want to do that? I'll do that. I will do more than that. I will. Sorry, tí o bá make attempt láti lè yọ ẹ̀ṣẹ̀ sí mi, o mọ̀ wípé bó ṣe ní wèrè lórí ni èmi náà gbádùn. Tó bá attempt láti yọ ẹ̀ṣẹ̀ kékeré, I'll kill you right here. You wouldn't do that. Please. Ọmọ dára ó dẹjọ́ ìwà dẹ̀ ló kù ìwà tẹ́rí ṣe bóun lọ́ba òwe ó fẹ́ mú mi ṣe ọlọ́run ní fáìtà ṣé mi lóko ilé ìyá gbé pọ̀ ṣé mi lóko. ilé láyé gbà ilé ayé yìí gbẹ̀gẹ́. láti àárọ̀ má dẹ̀ rero eléyìí rí o. Joseph kí ló ṣe ní látàárọ̀ tó fi tètè jáde. ṣe ìtúrẹ́ ìlú ṣe máa ń pè mí bí ètò dákú ṣe máa ń béèrè lọ́wọ́ tiẹ̀ pé kí ló ń ṣe nílé tó bá wọnú lé ni máa béèrè ọ̀rá dáadáa lọ́wọ́ mi. mi ṣe ní bèrè bẹ́ẹ̀ láti àárọ̀ ló ti sọ mi sẹ́nu géètì mi báyìí ṣé dútì mi láti wà lẹ́nu géètì kọ́ gàdé nísìnyí kọ́ wá ní kí ló ń ṣe mí báyìí kí ni mo fẹ́ sọ. tó o ń dùn ẹ. kò ṣe ní dùn mí. kò yẹ kó dùn ẹ ìwọ ti gbàgbé lọ́jọ́ tó sáré wèrè wọlé bí tó fẹ́ pa ọmọ kan lẹ́nu ọ̀nà ń bí báyìí. tó wọlé ọmọ yáwà tó lónú lé yẹn tó pẹ́pẹ́pẹ́ nígbà tó fi máa jáde tó ń lágún yọ̀bọ̀ bí ẹran sísun ó ti gbàgbé. kò yẹ kó dùn ẹ. má tètè gba lẹ́yìn lọ. kí ni. so onírúurú kí ni lọ́kọ́ láti ọjọ́ yìí. ó wà ó ṣódùn ẹ. èèyàn burúkú ni ẹ Joseph. mo gbà. wàá dẹ̀ rí nǹkan tí máa ṣe fún ẹ. àmì náà mo tàka fún ẹ. mo tẹ̀lé sọ fọ́gà o. àjọṣe wọn ni sọ ṣé wọn pé ètò tún gbé nulẹ̀ màá ní mọ̀ yọ wá sẹ́ bíbá tó ga bá ti lọ fi ṣe ẹ̀ ṣe jẹ́ ǹsẹ̀ tíkẹ́ẹ̀tì. màá tì mí ní tìkà ilé ìfọyà. màá pariwo lè máa yọ. màá pariwo lè máa yọ. ilé ìjà ìlú ìbàdàn àbí lè bà bẹ́ẹ̀ o ṣí eré ni. ó yá nìṣó má bínú. orí kan ní nǹkan dẹ́kun ọ̀dẹ olùṣí ó lè. nìṣó. Wow, what a nice place you've got in here. Ọ̀rẹ́ mi bíbá yìí nice gan. But ṣé mo nǹkan bí nǹkan ṣe pọ̀ tó ń bíbá yìí ká ní o lè get bigger shop ni ṣé mo pé wo kí ni ó máa hàn mọ́. Sori èmi náà wọ́n mọ̀ mi àmọ́ kí la fẹ́ ṣe ibi tá a lè ráyè sí rè àti pé sori ibi ó tún jójú ọjà ìyẹn náà ni mo kàn ṣe manage for the meantime tí ma fi get bigger place àmọ́ síbẹ̀síbẹ̀ ó sì bẹ́tà iṣẹ́ bank tí mò ń ṣe tẹ́lẹ̀ tó kọ́ ọmọ máa ní ká lọ máa wá target wa ní 250 million 2 million ìyàtọ̀ sí yẹn máa lọ bíṣẹ́ látàdùn má ṣe máa bọ̀ nílé lálẹ́ ìgbà gbogbo mo fẹ́ ráyè ọkọ̀ báwo lè wọ́n ṣe fẹ́ dúró nílé ọkọ̀. àti ẹ̀dúpẹ́ fọlọ́run ṣó ti rẹ́ mi gan-an ilé tí mo wáyé ti sú mi bàbá yìí ò jẹ́ kí n ṣe nǹkan kan mo ṣẹ̀ṣẹ̀ ń ronú pé kí ni mo tiẹ̀ lè ṣe mo ń ronú pé kí n ro nǹkan kan kí ni mo lè ṣe kí n lè sọ fún bàbá ẹ̀ bí àti ẹ̀ báyà ìdí mi. Adémídòyìn mo rò pé òun ta aṣọ ni ṣé bóun ta aṣọ. aṣọ àtìgbà wo mi ò máa ṣe kọ́kọ́ mọ́ mi ì taṣọ mọ́ ó ti pẹ́ tí mo ti taṣọ gbẹ̀yìn wo mo ṣàyìn rò ṣá tí má máa fi ro nǹkan kan ṣá
tí wọ́n kí mo pé owó lè máa mówó wọlé àti kí wọ́n máa tiẹ̀ wá bọ́ta kí wọ́n máa kó òun lé wo ọ̀rẹ́ èlò wa ní gbogbo ọjà tí mo kó sílẹ̀. ọ̀rẹ́ mi kí n má parọ́ fún ẹ gbogbo ọjà yìí kò sí 5,000 naira ní gbogbo yìí nítorí pé ó jẹ́ ìwọ ni o adémidòye san 3,000 kí n fi tó kù ṣe lálejò. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe wo kò kúkú ní tán bẹ́ẹ̀. àmì o ṣé mo dúpẹ́ o. wọ́n ti dá mi lóhùn wọn ní kẹ́ gba nọ́mbà mi kí n fi orúkọ mi sílẹ̀ pé tó bá yá ẹ máa pè mí. ẹ jọ̀ọ́ sá ẹ bá mi ṣe kán lè gbà mí ẹ jọ̀ọ́ tó rọ lọ́wọ́. tí kékeré ní tiwa ẹ̀yin náà máa fọ̀rọ̀ ẹ́ ṣàdúrà. Next. ìwé ìlú ọmọ wọlé o máa wọlé ọ máa jẹ pé ibo ló lọ máa wọ kankan gbà yín o ibo ló wọ lọ. mo wá ṣẹ́ wá ni mà. ìwọ wá ṣẹ́ wá lọ́wọ́ skẹ́ẹ̀sì pé ìwọ yóò wá ṣẹ́ wá nǹkan mi ló wá wá. Rúkà torí ọ̀dọ́ kí ló dé. kángò lòdì ṣé mo jẹ́jẹ́ mo jókòó sílé láàárọ̀ yìí ìwọ ló wá fi ọ̀rọ̀ lọ mí ìgbà fẹ́ gbẹ̀rún lẹ́yìn lọ́fíìsì mi mo lè fẹ́ kó bùrẹ̀ máa gbà á bí ṣé ń gòkè bọ́ sí mo rà ọ̀pọ̀ ẹlẹ́sẹ̀ ṣíọ kan tó bẹ̀rẹ̀ staircase obìnrin ẹtí tẹ́mi ìbàdàtà obìnrin nìkan ni kí ló dé. kò sí ètò kun ẹ náà o ní business nínú ibi iṣẹ́ mi náà o ní business nínú èèyàn tí mo gbà bí ṣe gbà wọ́n irú èèyàn tán jẹ́ for goodness sake kò sí ilé ní wàhálà ẹ̀ wọ̀n. wábí ó kàn mí ṣùgbọ́n ó kàn mí ṣe ń dá sí i tó bá dà fún ẹ ó dà fún mi náà nìyẹn wọn lè ráńgbà ọmọ mi lọ́wọ́ kò possible anyhow mo ti bẹ́ẹ̀ simplify iṣẹ́ ẹ̀ ẹ̀ńdà ti làágùn jìnnà ẹ mọ̀ lẹ́ stress right ṣé ẹ̀ tẹ́ máa gbà mo ti bá yín wá òun rè àbúrò fẹ́ ṣẹ́ ni. àṣẹ wo mi ṣe máa. look at the trash tó ń wá bá mi pé kí n gbà síṣẹ́ look gentleman what's your name. Kasale do you hear that Kasale ọmọlọmọ bóyá obi tó ti ń ta pure water ló ti lọ gbé wá báyìí ẹ Rúkà. wọ́n ní sùúrù orí certificate o kò lè tó yẹ pé yẹn ìṣòro ilé ayé ẹ ni ṣèbá kò kọ́ ló àmẹ́ ṣọ́ọ̀tì tábì yìí lè tábì ẹ ní certificate yìí. ó ṣinú eléyìí ó yẹ eléyìí certificate olókùn ẹ̀ náà ni màtá kọ́mísọ̀ òun dá sí máṣá kẹ́ anyhow kọ́mí ìfẹ́ ni ló máa ṣe nínú kan gba bọ̀bọ̀ yìí àgbo ìdènà méjèèjì. alẹ́ tí lápá ọmọ ló fẹ́ yà ni ó bá kọ́kọ́ sọ̀rọ̀ àwọn bíi búrẹ́dì omi àmọ́jú kiri bí ojú ẹgbẹ́ rẹ ọ̀rẹ́ wa Àjàbílà. kí bèbí ọmọ alájà ó jẹ́ sàgbéjẹ́ mọ́ wọn o má lọ ṣàyà. How are you? I'm good. Yes, mo ṣe tó mo ti ń shop. Ó ti yá nìyẹn. Okay. Then má gbàgbé oúnjẹ wà lórí dání tó bá ṣe tán lọ jẹ. Okay. But má gbàgbé o mọ̀ pé ìwọ náà ló sọ pé cook out yẹn ti tán. Àná dẹ̀ mọ̀ nǹkan tí máa like láti jẹ láàárọ̀ ni kí n tó jẹ anything. Kọ́ mi má bínú. Jọ má bínú má rà bọ́ tí má ti ń bọ̀. Ṣòwò. All right, darling. So àdíyá wà ẹ́. No, shut up. All right. kí ló tún dé. ẹ kọ́ àtàbọ̀. ẹ kúlé o. kí ló ń gbóhùn lára mi gan mo ṣubú dáadáa bí mo tọ̀ lé. orí ju ẹ lè ní pé mi ò gbóhùn pàfíìmù ọmọ olóògbé kan lára ẹ a lè sọ náà gbogbo ohun tá à ń sọ yìí náà kò ṣe gbọ́n lọ ní owó pẹ̀fíìmù tá à ń sọ yìí náà
bóyá lipstick náà lò àwọn lipstick 10 naira yín jẹ́ ń tiẹ̀ wò.